lórí Eto Baba Eto Eto Baba Eto lórí Orísun. Ẹ bá mi gbójú ara sókè mo sọ lẹ́ẹ̀kan mo ní bàbá Anifowose wọ́n máa ṣàdúrà fún gbogbo wa pátápátá. Bàbá ó dọwọ́ Ọlọ́run ó dọwọ́ yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìkẹ́ Ọlọ́run àti Ọlọ́run kó máa bá gbogbo ìwọ olùfẹ́ ìfẹ́ràn Ọlọ́run. Tó bí Olúwa ní alijanzahu linzan ila linzan sahabiya hiyalahi rabbukuma antu kaziba. Bí wọ́n bá ń gbàdúrà pé kó yẹ tó bá rẹ ní tọ́yẹ tọ́yọ mọ́ o. Nígbà náà ló tó gbàwé ẹ̀yẹ nígbà náà ló tó gbàwé ẹ̀yẹ. Níwọ̀n tó nàka dáadáa sí yàn wípé wọ́n náà nàka rere sẹ́nìkan má gbàgbé wípé tiẹ̀ náà dá ni. Ọlọ́run tó ní alijanza holinza ilẹ̀ ẹ̀nza fàkàbí àhìyàlá ìrọ́bùkù máa ń tó kẹ́sì báyìí. Ẹ̀san rere ń bẹ fún ọ̀tọ̀ ọba ṣe dáadáa. Wọ́n wá ń sọ̀rọ̀ pé kò dá sí tọ́lọ́run ọmọ pé wàá fún ni òkè ló ń gbé ni. Gbogbo tó bá ti dá sí tọ́lọ́run Ọlọ́run ó dá sí tiẹ̀ ni. Yóò dá sí tiẹ̀ lórí owó, yóò dá sí tiẹ̀ lórí ọlá, yóò dá sí tiẹ̀ lórí ẹyì, yóò dá sí tiẹ̀ lórí àlùbáríkà, yóò dá sí tiẹ̀ lórí ọmọ, yóò dá sí tiẹ̀ lórí ọkọ rere, yóò dá sí tiẹ̀ lórí gíga, gbogbo tí ń jẹ́ ìsàn ayé yìí Ọlọ́run ò ní fi sí ọ torí pé fún kíni ìwọ náà dá sí tọ́lọ́run lórí tó dá sí wàrà fàánà o màkànà àlìyá ọfẹ ga níwájú Ọlọ́run ni gbàgbẹmí kọ́ ní sẹ̀san o ọba tó lẹ̀san iná sẹ̀san fún ẹ torí òun ló sọ wípé gbogbo èèyàn láyé tó bá ṣe dáadáa ẹ̀san wo lásán fún ẹ̀san dáadáa ni. Bákan náà ìwọ náà tó wá ronú pé àwọn kan ní gbé wa wá bì àwọn kan ní wọ́n wàláhì sùmọ̀bìlà ẹni tí ń bá sọ pé èèyàn báyìí ni a máa jẹ́ ìmọ̀ fún ẹ nínú iṣẹ́ tá a ti ń ṣe inú ronú kàn yìí pé ìwọ náà délé wa ìwọ náà rí bí ilé wa ṣe rí àti 98 láti kọ́ ẹgbà tẹ́yàn tó wá fún mi nílẹ̀ gbé kí n fi kọ́ tó bá wù mí tí wọ́n á ronú kan mọ́sálásí tí wọ́n á ròyìn pé àgbájọwọ́ la fi ń sọ̀yà àgbéjọwọ́ kan kò gbẹ́rù dórí mo fẹ́ kí wọ́n náà nípa ń bẹ̀ ni ipa rẹ lọ́wọ́ ọ̀dẹ̀jọ́ jẹ́ fún ẹ adúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn kódà ẹnìkan sọ pé ó tún béèrè pé òun fẹ́ sanwó sàkáàtì fún ilé Ọlọ́run ni mo ní abá fún lákàtí nàmbà yìí gbàdá fún ọwọ́ àsan 10,000 mo wá tún ṣàdúrà fún tó dàbí ẹni pé 10 million ló fún wa Ọlọ́run tó wá wọlá bẹ́ẹ̀ ẹ̀yin náà tí ẹ wá ń ṣe dáadáa fún wa Ọlọ́run bá o bismillahir rahmanir rahim rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. Mo fi sọ pé Olúwa má jẹ́ ń jìyà o Lara Ọlọ́run má jẹ́ ó jìyà ọmọ Anifowose kọ́ Ọlọ́run má jẹ́ ń jìyà o ìyà kì í so mi ọbẹ̀ bàbá má jẹ́ ń jìyà o Ọlọ́run má jẹ́ ń jìyà àmín Olúwa má jẹ́ ẹ jìyà àmín ìyà kì í so mi ọbẹ̀ bàbá má jẹ́ ẹ jìyà o. Àní Muhammad lọ́tọ̀ rẹ̀ ó ní oore ayé àti tọ̀run kọ́lọ́run yọ̀ǹdẹ̀ fóun oore ayé àti tọ̀run Ọlọ́run yọ̀ǹdẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billahi aliyyil azim àmín. Àṣẹ Ọlọ́run ti gùn ọ̀rọ̀ Ọlọ́run ti balẹ̀ Ọlọ́run ọ̀dẹ̀ jọ ṣẹ bẹ́ẹ̀ gbogbo owó tínú rẹ̀ ń dùn sí tọ́lọ́run ọba yìí Olúwa má jẹ́ ẹyọ ṣubú níbi tẹ́ bá dé Ọlọ́run má jẹ́ ẹyọ ṣubú níbi tẹ́ ti ga iwájú lọ láwọn máa lọ kó máa ní rẹ̀yìn o. Ẹ̀yin tẹ́ ń béèrè gíga níwájú Ọlọ́run àwọn olówó kan ń bẹ tí wọ́n dì ó àmú pé ẹ sá máa ṣàdúrà fún mi gbogbo tẹ́ fi ilé ayé yín sùn ló gbé ká máa ṣàdúrà fún yín Ọlọ́run ọba yín mú ṣẹ. Gbogbo àwọn ọmọ yín tẹ́ ń wà l'Amẹ́ríkà ni tẹ́ ń wà ní London ni ibikíbi tí wọ́n bá wà àwọn náà máa pàdé àánú wọ́n pàdé oríire nítorí pé ẹ rí mi lágbàlagbà ẹ wá fi àgbà mi fìyà jẹ mí Ọlọ́run ní fìyà jẹ yín náà ẹ rí mi lágbàlagbà ẹ wá dá mi dábùkátà ayé mi Ọlọ́run ò ní dẹ̀yìn náà dábùkátà ayé yín ẹ rí mi lágbàlagbà gbogbo àwọn tí ń ní àwọn òràwọ̀ ẹ fẹ́ kí n jẹun ni ẹ fẹ́ kí n yó ni tó gbé gbogbo ohun tí mò ń wò fún yín náà ẹ ti gbọ́ rí kò sí tẹ́tẹ́ gbọ́ rí ń bẹ̀
èmi ò wá ní ìdẹ́mi ń ṣe ju nǹkan láti 100 ọdún wá fi mí lẹ̀ láti ìgbà yẹn títí dé níyì olúwa bòyìn láṣìírí láyé sàtíà bòyìn láṣìírí lọ́run títí ayérayé bòyìn láṣìírí. kódà ẹlòmíì máa ní ọmọ 3 ẹ bá ń wòrà wọn fún ọmọ mi tó wà ní Amẹ́ríkà ẹ bá ń wòrà wọn fún ẹlòmíì sẹ́ẹ̀nì ọmọ rẹ̀ láti Kánò Sókótó bí sálọ bá bàbá Anífowóṣe Ọlọ́run ni torí ẹ̀ lẹ́mí náà sọ pé Olúwa ló sọ pé kí máa bẹ aláìní bẹ́ẹ̀ máa kò ní ṣẹlẹ̀ sátìyà ló pàṣẹ àòsì máa bẹ. Lára ò ní ṣubú níbi tó wà yìí ò ní ṣubú ọgbẹ́ tó wá ní oṣubú ní oṣubú tó gbé nǹkan tá à ń ṣe yìí gbogbo ayé ló ń wò wá o gbogbo ayé ló ń rí wa bí ẹ ṣe ń rí wa tí wọ́n ń rí wọn náà pẹ̀lú mi ò ní kàn bànújẹ́ nínú rírí Ọlọ́run má jẹ́ mi náà kàn bànújẹ́ o ìwọ náà tó ń wò mí ò ní kàn bànújẹ́ gbogbo àwọn olówó tí wọ́n wá dìtò Ọlọ́run mo máa ń tawakkali ala Allahi fahuwa hasibuh mo fi ń gbé adúró tọ̀ Ọlọ́run kì í ṣubú adúró tolúwa kì í pòfo Rabbil alamin adániwá má ti yin ṣubú gbàdúrà yín o má ti yin ṣubú gbà gbogbo àyè tí èèyàn kì í máa ga láyé ilé máa ga ẹni ṣubú ẹni tí ń wáṣẹ́ Ọlọ́run fún níṣẹ́ ìrìṣẹ́ ẹni tí ń wápò Ọlọ́run fún nípò rẹ̀ ẹni tí ń wá àánú Allahu latifu fil ibadi yarzuqu ma yasha'u wa huwa qawiyyun bá àánú Ọlọ́run tí máa bá yàn téèyàn fi pàdé ẹ̀wò àánú Ọlọ́run mo pàdé o tèmi ni mo ṣe how many million ṣé mo ló lọ ni mo tún sọ fún yín pé ẹ̀dá ti tọ̀ lọ́hùn tẹ́wọ́n bá ló lọ ní kọ́dájà 9 tẹ́wọ́n yẹn làákùá ìrònú kan Ọlọ́run ọba ẹni kí èèyàn máa wà láyé kó máa wà bí kó máa wò wípé níjọkẹjọkẹ lásàkù kó máa wá di ẹrù àlìkíámà má gbèsè ayé gbogbo ẹ̀yin tẹ́ ti ga ní ìrẹ̀lẹ̀ o ọgbẹ́ tó náà wá ń wo rẹ̀ bí níjọ́ ni mo fẹ́ ga báyìí níjọ́ mo fẹ́ lọ́lá báyìí Ọlọ́run ọba ò ní jẹ́ ṣubú láéláé àwọn tí wọ́n ń wápò àwọn míì wọ́n ní bàbá ẹ bá ṣàdúrà lórí iṣẹ́ wa iṣẹ́ yín náà kò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ ní máa ṣiṣẹ́ erin kẹ́ máa jẹ̀jẹ̀ ìlírí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń ṣe náà lọ́lọ́wọ́ máa gbé yín ga lórí ẹ̀ ẹni tó ṣiṣẹ́ ọwọ́ ni ẹni tó ṣiṣẹ́ oṣù ni ẹni tó ṣe káràkátà ni gbogbo ń tó bá ń dìbò báyìí Ọlọ́run wọ láàánú Ọlọ́run aláàánú aláránṣe alátìlẹ́yìn o Ọlọ́run gbà láàánú dìde kó sì rán sí yín gbà láàánú dìde kó sì ẹ̀dá tí ó ṣàánú rẹ̀ kó sì rán sí ẹni tí ó ṣàánú gbogbo ẹ̀yin tí ẹ ti ní láníyàn pé bó tiẹ̀ ṣe yé kan ń fi sínú àkáǹtì kí wọ́n fi kọ́ mọ́ṣáláṣí wọn àṣírí yóò ní tú láíláí gbogbo ẹ̀jẹ̀ ti fi sínú ẹ̀mí gbígbé mọ́ṣáláṣí iṣẹ́ nígbà tí ẹnìkan ó lóun ṣẹ́ ní 1000 ó ní bóun ṣe máa ní o ó ní bóun ṣe máa ní o mo ní àṣírí ìwọ náà dẹ̀ ní tú ẹ̀kú tí ẹ wá wo tó ti ṣẹ́ ní 1000 yẹn ó jìnnà gan láti Sókótó ló ti ṣẹ́ ní 1000 ó wá ní bóun ṣe máa ní o mo ní àṣírí ò ní tú ìdájọ́ tó wá ń sẹ́ni owó ó wá ní bí mo ṣe ṣàdúrà fóun yẹn gan Ọlọ́run dẹ̀ gbàdúrà àwọn wà lọ́dọ̀ wá sẹ́ni 25,000 nítorí pé ẹwọ́ mi tó ti gbé Ọlọ́run wá fi pípọ̀ rọ́pò fún gbogbo ẹ̀ náà ẹ̀yin tẹ́ wá ń ṣe dáadáa náà Ọlọ́run ó fi pípọ̀ rọ́pò fún yín èmi náà tí mo ronú kọ Ọlọ́run Olúwa má máa jẹ́ ń kánjú kù èmi náà tí mo wá ń ṣe tọ Ọlọ́run látara wípé kò sí èèyàn tó dọ́dọ̀ mi láyé tí mo ní lára kémi náà má bàa rí ìnira ni. èdè ní rí ìnira bàbá. èmi náà fúnra ara mi mo wá ń bẹ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run má máa jẹ́ ń kánjú kú o Sàtíà má máa jẹ́ ń kánjú kú Ọlọ́run má máa jẹ́ ń fàrùn ló gbá Ọlọ́run má máa jẹ́ ń kánjú kú tó dẹ̀ ti ń gbà yàn lẹ̀ ewu ni o. bẹ́ẹ̀ni èdè ìrí kankan tí wọn ò gbé dọ́dọ̀ mi tọ́lọ́wọ̀n ọ̀dẹ̀ bá mi bí ẹ̀rù máa wá ń bè mí torí ẹ ń bá máa lé mi gan ló ti mà pé gbogbo ará àdúgbò ti ọjọ́ aago kan máa bẹ̀rẹ̀ àdúrà máa sá máa bí Ọlọ́run lórí pé ìwọ ló dá mi ìwọ ló ṣẹ̀dá mi èmi ò lágbára àṣẹ rẹ ni ìwọ Ọlọ́run ló fún mi ìwọ náà ló sọ pé kí máa bẹ́ẹ̀ aláìní bẹ́ẹ̀ máa kò ní ṣẹlẹ̀ Sàtíà ló pàṣẹ òun ó sì máa tọrọ bẹ ní bẹsù nínú bíbẹ yẹn náà la fi ṣe dáadáa fara ayé ó lè má ẹlòmíì lè má wò pé kí ni ń sọ ẹ̀rọ àwọn pé kí ni ó ń ṣe
la in sakartum la hasidannakum wa la in kafartum inna azabu lazadi mo mọ oore lọ́dọ̀ Ọlọ́run mo mọ t'Ọlọ́run ṣe fún mi lóore ni ibi tí mo mọ lóore ni Ọlọ́run ní tí ọba stone bá ṣoore fún ẹ máa lóore má sọ pé ìwọ ni má fi àfi Ọlọ́run àfi ènìyàn èèyàn ń bẹ láyé o àwọn àfáà tí wọ́n mọ ìsáàbì ìwò náà pọ̀ láyé bẹ́ẹ̀ni àwọn tí wọ́n ń wò náà pọ̀ láyé bẹ́ẹ̀ tí ibi t'Ọlọ́run fi ẹnìkan tí kò fẹ́ lómi síbẹ̀ bẹ́ẹ̀ni ìtọ́lọ́run fún ẹnìkan kò fún ẹlòmíì síbẹ̀ ìtọ́lọ́run fún mi ó lè má fún wọ ìtọ́lọ́run fún mi yìí èmi wá mú dání kò tí ì sí èèyàn tí ò di wọ̀dọ̀ mi láyé tí mo ti fojú mi kàbáyé ẹ mọ̀ bí iṣẹ́ tí èèyàn bá ti ń ṣe ló dàbí dán lójú ara ayé ni tí àwọn mi èrò lọ bí omi ẹlòmíì ọwọ́ àtẹ̀sí mi ọtún bá mi bẹ́ẹ̀ ẹlòmíì wá wo tí wọ́n ń ṣe ń bẹ̀ nígbà tí ó lọ kò ní lè lọ máa nù sáfẹ́ wòrà wò ẹlòmíì tí gbèsè làwọn àpá àwọn mi wà ó di ọdún 8 tó ti wọlé ọkọ tí ò bímọ nígbà tó dé adẹ́lòmíì ọwọ́ láti Kogi ọwọ́ kò wá máa ń rí pé Ọlọ́run ó fi tóun sọ lẹ́yìn ọ̀pọ̀ Ọlọ́run ó fi hàn wọ́n á sọ fún pé ó dẹ̀ wá dẹ́jà ni o ó ní bàbá ó ní bẹ́ẹ̀ ní lóòótọ́ o mo ní èsì ẹjẹ́ àríọ̀ wà padà sí ẹ lẹ́nu káṣán 1000 owó ìràwọ̀ ní ká tó máa kókó ọba san 1000 nígbà tó sanwó mo wá tó ọ̀rọ̀ ọdún 15 fún ohun yìí ibi tó ẹni tó ń wá fẹ́ dẹ́jà typhoid ti fẹ́ pa o bí ara ṣe ń ro bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ń ro nírun ń ro láti bí síbẹ̀ kò lè rìn mo wá ní lẹ́nìí ọ̀dẹ̀ mọ àṣẹ Ọlọ́run mo wá ní ẹ̀yin ọmọ ẹ má bọ̀ ẹ bá ń sa kùrìsì ìhun ẹ bá ń sa nǹkan báyìí lé lórí gbogbo àmẹ́ta tó tẹ̀lé wọ́n dẹ̀ lanu ò lè pàdé mo ní òkè ẹgbẹ́ òyìn wá ẹ tún rọ́ sí lẹ́nu àṣẹ Ọlọ́run lóyin bí yẹn bá mọ bí wọ́n ṣe ń lò Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wá ń dùn mí nínú ìbànújẹ́ ò ní tọ́ sí yín gbogbo ẹ̀yin tẹ́ ní kí n máa bẹ ẹ̀yin náà ò ní lo ẹ̀yìn láéláé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàánú mi Ọlọ́run ó bá mi ṣàánú yín gbogbo ẹ̀yin tẹ́ wá ń rántí mi sí iṣẹ́ mọ́ṣáláṣí à ń kọ́ lọ́wọ́ yìí ọwọ́ Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o àṣẹ Ọlọ́run ni o nígbà tí ẹ bá fi bọ́ sínú àwẹ̀ mo fẹ́ kí mọ́ṣáláṣí náà dàbí ríngídín etí mò ń lé nìyẹn ìjọ bá ń pè nílé Ọlọ́run àwòsí fìlà ló yẹ kó jẹ́ kó o wọbẹ̀ kínú ẹ dùn kí wọn náà máa pẹ́ yá Látìfù àrìtúbù ní yá Látìfù tó bá ìlà Ọlọ́run ọ̀dẹ̀ máa ṣàìsí lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé n tá a fi Kùránì pilẹ̀ ni alukùránì ló pilẹ̀ kò sí ẹbọ mẹ kò sí kìnìkan mẹ alukùránì ló pilẹ̀ Kùránì Kẹrim òun ni àṣẹ Ọlọ́run tọ́lọ́run fi dá gbogbo ayé òun náà láwa fi pilẹ̀ ọ̀rẹ́ yẹn bá wà fi Kùránì pilẹ̀ kan àwàláì gbígbàdúrà ti débẹ̀. òun lẹ́sí gbọ́ yẹn gbogbo ojú tó ń wò mí nínú ilé bàbá Anífowóṣe wọ́n ti ṣàdúrà fún gbogbo èèyàn pátápátá mo fẹ́ kí gbogbo olólùfẹ́ mi pátápátá nínú ilé kò yọ kìrìsìtẹ́nì lẹ̀ o bẹ́ẹ̀ni kò yọ alábàáláyé lẹ̀ bẹ́ẹ̀ni kò yọ mùsùlùmí lẹ̀ bẹ́ẹ̀ni gbogbo ènìyàn pátápátá la fẹ́ kó dá sí tọlọ́run gbogbo èèyàn tó bá ti wọ́n kò sí èèyàn tó náà tó bá ti dá sí tọlọ́run náà tọlọ́run máa fi ọ̀rọ̀ ayé ẹ̀ lẹ̀ èmi ti ẹ̀rẹ́ èèyàn kan tó yẹ pé ní títí ẹ o ó máa lọ sílé ìjọsìn á lọ máa gbábẹ̀ ní gbogbo ọjọ́ ayé ni tó bá ti ń jí láàárọ̀ báyìí ó lọ sílé ìjọsìn nìyẹn ó lọ ń gbábẹ̀ nígbà tọlọ́run máa tú ilé ayé ẹ̀ gbà ńkọ́ Ọlọ́run sọ situation ẹ̀ ó sọ ọ̀rọ̀ ayé ó sọ di a beautiful testimony fún gbogbo àgbáláyé fún ẹ̀yin tèmi nínú ẹ jẹ́ ká lọ sílé agbára tí mo bá padà dé èmi àti bàbá Anífowóṣe á ti wà ń kàlẹ̀ o nítorí pé ọmọ Anífowóṣe ẹ kú dédé àsìkò.